kí wa ní orúkọ Kristi bí a ti ń tẹ́tí láti gbọ́ ẹ̀kọ́ Bíbélì èyí tí Diocese of Ife Anglican Communion tí wọ́n ń ṣe agbátẹrù rẹ̀ ní ọjọ́ òní láti pẹ̀kẹ́lu àwọn ohun tí a ní láti jíròrò lé lórí. Mo ní màmá wa tí wọ́n máa dárúkọ wọn fún wa. Emilia Bámidélé. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Yes sir. Àti bàbá wa nínú Olúwa. Venerable Òjó Ìṣọ̀lá Samuel. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Bí a ti ń tẹ̀síwájú à ń láti fi tó wa létí pé ẹ lè fẹ́ kọ sí wa lórí ẹ̀rọ alátagbà yìí tí à ń pè ní WhatsApp tàbí ẹ fẹ́ fohùn ẹ fẹ́ fi ìbéèrè ohùn ránṣẹ́ ẹ lè tẹ̀ sórí ẹ̀rọ alágbèéká yìí 0814 719 4733. Mo tún pè lẹ́ẹ̀kan sí 0814 719 4733. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ bàbá olóore fún àǹfààní iyebíye tí a ní láti tún wá síwájú yín láti kọ́ ẹ̀kọ́ pàtàkì lábẹ́ tẹlẹsẹ̀ yín. Ẹ̀yin tí ń ṣe olùkọ́ni ẹ kọ́ wa fúnra yín o. Àmín. Ohun tí a fẹ́ ká mọ̀ lẹ́nìkọ̀ọ̀kan lápapọ̀ ẹ jẹ́ kí ẹ̀mí mímọ́ kó fi yé wa. Àmín. Lópin ohun gbogbo ká má ṣe rí bákan náà mọ́. Àmín. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí a bá gbàgbé láti tún ránra wa létí àkòrí gbòógì tí a ń lò láti ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí la pè ní ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà wa. Kókó ẹ̀kọ́ tá a pẹ̀ kẹ́lù lónìí la pè ní Kìrìsìtẹ́nì nínú òwò ṣíṣe, ìwà mímọ́ àti ìrínisí ọmọlúwàbí. Ibi tí a ó sì fi ṣe atọ́kùn ẹ̀kọ́ kíkà wa òun la rí ní Kọ́ríńtì kejì orí ìkẹfà. A ó bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkẹrìnlá títí dé orí ẹsẹ̀ ìkíní orí ìkeje. Màmá wa ẹ jẹ́ wa kà á. Ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kí ni olódodo ní pẹ̀lú àìṣòdodo? Ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn? Ìrẹ́pọ̀ kí ni Kristi sì ní pẹ̀lú Béliálì? Tàbí ìpín wo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́? Ìrẹ́pọ̀ kí ni tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà? Nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alààyè, gẹ́gẹ́ bí Ọlọ́run ti wí pé, èmi ó gbé inú wọn, èmi ó sì máa rìn nínú wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì jẹ́ ènìyàn mi. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, li Olúwa wí, kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ó sì gbà yín, èmi ó sì jẹ́ baba fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, li Olúwa Olódùmarè wí. Nítorí náà ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Èròǹgbà ẹ̀kọ́ tòní náà ni láti ṣàlàyé ohun tó rọ̀ mọ́ kí ènìyàn jẹ́ mímọ́, ohun tó rọ̀ mọ́ jíjẹ́ mímọ́. Ìfáàrà wa tọ́ka báyìí pé ìgbé ayé ìwà mímọ́ jẹ́ ìgbé ayé tí kò lábàwọ́n, tí kò lẹ́bi, tí ó sì fi ara jì fún sísin Ọlọ́run. Nígbàtí ìrínisí ọmọlúwàbí jẹ́ ìdúróṣinṣin ènìyàn nínú jíjẹ́ olóòótọ́ àti àwọn ìwà àmúyangàn àti àwòkọ́ṣe rere. Gbogbo Kìrìsìtẹ́nì tí wọ́n ń ṣòwò kan tàbí òmíràn ni wọ́n gbọ́dọ̀ rí pé wọ́n jẹ́ olóòtítọ́, ẹni mímọ́ àti ẹni tí ó ṣe gbẹ́kẹ̀lé nílé ìtajà wọn. Ó pé ìfáàrà yìí kún láti fi hàn wá ìwà mímọ́
àti èyí tí a pè ní ìrínisí ọmọlúàbí tí ó gbúdọ̀ farahàn nínú ayé wa, pàtàkì jùlọ lẹ́nu òwò tá à ń ṣe. láì bá síbẹ̀ kò nítumọ̀ gbòógì ohunkóhun tí a lè la máa jẹ́ tá a bá ti fi ìwà mímọ́ kún èyí tá à ń ṣe. a lè tọ́ka wa sí ìwà ọmọlúàbí gẹ́gẹ́ bí a ti máa ń pe ara wa pàápàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé ọmọlúàbí tàbí ọmọ Yorùbá tá ní ọmọlúàbí, àmọ́ ohun tó túmọ̀ sí ó sì gbúdọ̀ máa fihàn, kì í ṣe pé kákan gbélé kákan máa jẹ lásán, ṣùgbọ́n gbúdọ̀ jẹyọ lẹ́nu iṣẹ́ àti òwò tí a ń ṣe. à ń tẹ̀síwájú nínú ìjíròrò fún tọjọ́ òní bí a ti ń lọ ní ọlọ́kan-ò-jọ̀kan ìbéèrè torí àkókò wa. wọ́n ní kí ni àwọn ìṣòro tí a ń dojúkọ nínú ilé tàbí níbi iṣẹ́ nígbà tí a bá fẹ́ gbé ìgbé ayé ìwà mímọ́. màmá wa, àwọn ìṣòro wo ni àròpọ̀ tó ń dojúkọ, tó ń takò àbí tó ń dojúkọ ìgbé ayé ìwà mímọ́ wa? àwọn ìṣòro tí ó ń dojúkọ ìgbé ayé ìwà mímọ́ nípa sísọ òtítọ́ nínú ilé tàbí níbi iṣẹ́. nígbò mìíràn tí a bá ti ń sọ òtítọ́, á dàbí pé báyá a kàn ń ṣe ẹ̀fẹ̀ lásán ni, nítorí pé àwọn ẹni tí kò ní ìwà mímọ́ nínú wọn ò lè gbà á gbọ́. tí a bá ń sọ òtítọ́ tí a sì ń ṣe bó ti tọ́ àti bí ó ti yẹ, tí a ń rìn ní ìlànà Ọlọ́run tí a sì ń pa òfin rẹ̀ mọ́. fún àríkọ́gbọ́n, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwa oníṣòwò, tí a bá ra ọjà, tí a bá ní ọjà yìí o 200 péré ni mo rà o, àwọn tí wọn ò gbé ìgbé ayé ìwà mímọ́ wọn á múra láti pé káwọn tún padà ná sí 180 nítorí pé wọn ní ìgbàgbọ́ ohun tí a sọ. àwọn ìṣòro bíi òtítọ́, ìfaradà àti ìfẹ́. a máa nífẹ̀ẹ́ lòmíràn tó jẹ́ pé gan tí ẹ bá ti ń fẹ́ láfẹ̀ẹ́jù, ó tún máa yà sí ọ̀nà mìíràn pé bóyá ìfẹ́ tó ní sí mi gan báyá ìfẹ́ rọ́ ni tàbí ìfẹ́ kó lè pa mí lára. àwọn oríṣiríṣi ìwà ìṣòro bẹ́ẹ̀ ni à ń dojú kọ. àbọ̀ bàbá, ǹjẹ́ a ní àfikún kékeré sí? àfikún díẹ̀ tí mo ní fún náà ni pé ìgbé ayé wa ó gbọ́dọ̀ fi wá hàn gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tòótọ́ ní gbogbo ọ̀nà, láì tiẹ̀ fi ìpèníjà tàbí ìdojúkọ tó lè wà níbi ẹnu okòwò wa ṣe. a gbọ́dọ̀ dúró tiiri nínú òtítọ́ yẹn. ẹni pé ká dúró tiiri, ẹni tí ó dúró lórí òtítọ́ kò lè ṣe kó má rí ìṣòro, kò ṣe kó má rí ìdojúkọ, kó má rí àìgbọ́yé torí ohun tó dìmú tó sì gbé lọ́wọ́. ṣùgbọ́n Ọlọ́run ni ó máa ń ṣe kí ni o. wọ́n wá béèrè, wọ́n ní nínú ilé tàbí níbi iṣẹ́ wa, wọ́n ní kí ni ìtàkùrọ̀sọ pẹ̀lú ọ̀rọ̀ mímọ́, holy conversation báwọn olóyìnbó ṣe máa ń sọ, báwo ló ṣe túmọ̀ sí? gẹ́gẹ́ bí a ti sọ nínú ìbéèrè àkọ́kọ́ pàápàá pé ìgbé ayé wa gbọ́dọ̀ jẹyọ, oríṣiríṣi ìtàkùrọ̀sọ ló máa ń wà. pàápàá wọ́n máa ń fún wa ní orúkọ. tá a bá ti dúró lérí òtítọ́ yẹn, bóyá níbi iṣẹ́ ni, níbi okòwò wa, tàbí láàrin àwọn èèyàn kan pàápàá, bí wọ́n ti jẹ́ pé wọ́n fi eléyìí ṣe bí ẹ̀fẹ̀, àwọn gbọ́dọ̀ mú ní òtítọ́ pé ọ̀rọ̀ eléyìí kì í ṣe ọ̀rọ̀ ọgbẹ̀fẹ̀ rárá. ní tí ó jẹ́ ní tí Ọlọ́run fẹ́ kí a ṣe ni, kì í ṣe nípa ti ògo asán ara tàbí àṣehàn. ṣùgbọ́n ká rí gẹ́gẹ́ bíi pé a ò gbọ́dọ̀ mọ̀ sọ, a ò gbọ́dọ̀ mọ̀ sọ bó ti kòkòrò tó, bó ti kó ṣe tó. ẹbí pọ́dà pósìtì pàápàá ti sọ, ó ní mo gbé tí n bá kọ̀ láti wàásù ìrere, kí sì ní ìrere Kristi, òtítọ́ Ọlọ́run. òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn ni pé ohun tá à ń pè ní ọ̀rọ̀ mímọ́ yìí ó ṣe pàtàkì. ó kúrò ní ìtàkùrọ̀sọ lásán, ó dúró lórí ohun tí a gbúdọ̀ ṣe tó sì gbúdọ̀ jẹyọ nínú kíni o, nínú ayé wa.
torí náà a gbọ́dọ̀ fi òtítọ́ yí ara wa po àti ìwà mímọ́ ká fi di ara lámùrè. ká fi dì ní àmọ̀ràn. ẹ ṣé púpọ̀. wọ́n wá ní kí ni oríṣiríṣi ìwà àti ìrísí àwọn ènìyàn láwùjọ tá a wà yìí lágbàáyé tá a wà yìí yálà níbi iṣẹ́ ni o níbi òwò ni o kí lẹ́yìn báwo gan la ṣe lè ṣàpèjúwe ẹ̀ báwo ni ọ̀rọ̀ Ọlọ́run gan ṣe àpèjúwe ìrísí ohun tó wà nù ayé. ẹ jẹ́ ká wo fún àpẹẹrẹ Jòhánù ká tẹ̀ tọ́ka sí ká lè fi Jòhánù kínní epistẹ́lì Jòhánù kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún dé ìkẹtàdínlógún. nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé ìfẹ́kùfẹ́ ara àti ìfẹ́kùfẹ́ ojú àti ìríra ayé kì í ṣe ti baba bí kò ṣe ti ayé. ayé sì ń kọjá lọ àti ìfẹ́kùfẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. níbi tá a wá wò yìí o bọ́ọ̀ la ṣe àpèjúwe ìrísí àwọn tán wà láyé o àwọn kí la fi ṣàpèjúwe wọn. a ṣe ṣàpèjúwe nu pé wọn ò ṣe ìfẹ́ bàbá. àwọn tí kì í ṣe ìfẹ́ bàbá. wọn ò ṣe ìfẹ́ bàbá. tayé ni wọ́n bá lọ ohun tayé ni wọ́n dì mú wọn di òfin wọn pa òfin Ọlọ́run mọ́ wọn ò sì rìn ní ọ̀nà rẹ̀ wọn ò sí ohun tí ó dùn mọ́ Ọlọ́run nínú. bàbá wa. ìgbé ayé wọn pàápàá kò fògo fọ́lọ́run nítorí pé ìfẹ́kùfẹ́ àti àwọn ìgbọ̀jẹ̀gẹ́ pàápàá nírú àkókò tá a wà yìí ó ti pọ̀ jù débi pé ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbà wá níyànjú pé ká gbọ́dọ̀ yára wa kúrò ńbẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìfẹ́kùfẹ́ inú ayé yìí kò ní jẹ́ ká lè ṣe ìfẹ́ Ọlọ́run èyí tí yóò dúró láéláé. pé a ṣàpèjúwe ìrísí ìgbé ayé ìfẹ́ ara ìfẹ́ ojú ìrèrè ìgbéga mélòó tó báyìí ìgbìmọ̀ báyìí yànga. wọ́n wá ní nígbà tá a ti rí àwòrán báyé ṣe rí wọ́n ní báwo ni àwọn ọmọ wa ṣe lè kọ́ ìwà mímọ́ kí wọ́n máa fi ṣe ìwà wù. ohun tí ó ṣe pàtàkì jù ni pé a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n rìn nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ìgbé ayé wọn kí ó lè fi ibi tí wọ́n ti dìde pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ pé láti ìgbà èwe ọ̀nà tí a bá mú ọmọ wa tọ̀ tó bá dàgbà tán kò ní kúrò nínú ẹ̀. ní pé ìwà mímọ́ yìí àti ìtọmọlúwàbí ó gbọ́dọ̀ jẹ́ bí kọ̀ọ̀kan lógún ká dẹ̀ fi ṣe àjẹbí ká dẹ̀ fi lé ìran dé ìran lọ́wọ́ káwùjọ wa lè ibi dára bó ṣe yẹ kó dára. ẹ ṣé púpọ̀. wọ́n wá ní báwo ni irúfẹ́ àwọn ìsọ̀rí èèyàn wọ̀nyí wọ́n ní ká tọ́ka sí ní ṣókíṣókí nítorí àkókò wa báwo ni wọ́n ṣe lè wà ní ìmúdúró ọkàn mímọ́ nínú ìgbòkègbodò ní ọjọ́ dé ọjọ́ ìyẹn ni pé lójoojúmọ́ ní gbogbo ìgbà báwo la ṣe lè rí ìtọ́ka sí gbé ayé ìwà mímọ́ nínú iṣẹ́ àwọn èèyàn wọ̀nyí. wọ́n ní akẹ́kọ̀ọ́ àti olùkọ́ṣẹ́. bí èmi ṣe rí náà ni pé kékeré láti ìpìlẹ̀ ìrókò gẹ́gẹ́ bí ẹ̀ka ìrókò tó bá ti dàgbà tán ìyẹn ni pé ẹja ṣe é ká nígbà tó wà ní tútù. láti kékeré ni ìwà bí Ọlọ́run òtítọ́ gbọ́dọ̀ jẹ́ àjẹbí fún àwọn ọmọ wa nítorí pé àwọn ni àwòrán wa níta àwòkọ́ṣe tá a gan bá ń ṣe òun náà máa lọ sí níta torí náà a gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ rere kí wọ́n bá lè ṣe àfarawé wa. gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ṣẹ́ báwo ni ilé wa ṣe gbọ́dọ̀ tó wà farahàn síwájú àti síwájú sí. kí wọ́n tó jáde síta lẹ́nu ẹ̀kọ́ tàbí gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ilé ni wọ́n ti ìwà tó ń lọ hù níta ilé ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ torí pé tí ìpìlẹ̀ bá fi lè bàjẹ́ pẹ́kẹ́ ohun tí olódodo yóò ṣe yóò nira díẹ̀. màmá wa a mọ̀ pé akẹ́kọ̀ọ́ àtọmọ ìkọ́ṣẹ́ ó di dandan kan gbé ìwà mímọ́ wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bóyá à ń jíwèé ìdánwò wò ni o àbá ń ṣe ilé ni o tàbá ń ṣe àǹtàkùrọ̀sọ tìyá lọ́jà àti bàbá oníṣòwò ńkọ́. gẹ́gẹ́ bí a ti sọ ní àkọ́kọ́ tí èèyàn bá ní ìwà mímọ́ nínú tí ó bá ra ọjà kò ní fi òṣùwọ̀n èké lé lórí nítorí pé
ọ̀rọ̀ Ọlọ́run gan lòdì sí ó sì takò. Tó bá jẹ́ pé tọ́rọ́ ńlẹ̀yàn bá jẹ kó jẹ́ kó tẹ́ òun lọ́rùn ju pé ká ti mú kó bí owú ká ti gé sí méjì ká tún wá máa tà ní ×2 ×3 bíi pé à ń nira wa lára ni. Ìyá lọ́jà àti bàbá lọ́jà wọ́n gbọ́dọ̀ gbé ìwà mímọ́ Ọlọ́run wọ̀, wọ́n sì gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ni ó ń ṣe nǹkan gbogbo, pé tí Ọlọ́run bá ti ṣe fún ènìyàn òun ni tèèyàn, ẹ̀yin ò gbọ́dọ̀ fipá wá ohunkóhun. Òṣìṣẹ́ ìjọba ń kọ́ o, sọ̀rọ̀ ìwà mímọ́ ẹ̀kan òṣìṣẹ́ ìjọba o. Ó kàn nítorí pé bí Ọlọ́run ṣe lòdì sí òṣùwọ̀n èké fún bàbá àti màmá lọ́jà, òun náà ni Ọlọ́run lòdì sí jẹgúdújẹrá lẹ́nu iṣẹ́, sọwọ́kúdúró, owó ẹ̀yìn, ìbọ̀bẹ́, orúkọ yòówù tẹ́ ẹ pé, nítorí pé ìbùkún Ọlọ́run ní mú ní là láì fi làálàá. ìyẹn ni pé ó kàn òṣìṣẹ́ ìjọba náà ṣùgbọ́n kò kàn àwọn olóṣèlú o. Àwọn gan ni tí wọ́n jù. ọjà ẹ bá wa. Àwọn olóṣèlú wọn gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ràn ara wọn jù ọmọnìkejì wọn lọ, torí nípa fífẹ́ràn ara wọn ló fi di pé tí wọ́n bá rí nǹkan kan tí ó yẹ kó wúlò fún gbogbo wa wọ́n á dá wá sí ọ̀dọ̀ ara wọn. Wọ́n gbọ́dọ̀ fẹ́ràn ara wọn jù, wọ́n gbọ́dọ̀ ní ìwà mímọ́, ẹ̀mí Ọlọ́run sì gbọ́dọ̀ máa tọ́ wọn ní ìgbà gbogbo pé lọ́jọ́ kan o, gbogbo nǹkan tí mò ń fi ipá kójọ tí mò ń fi orí ọmọnìkejì kójọ lọ́jọ́ kan náà ni màá da gbogbo rẹ̀ sílẹ̀. Kò sí sọ̀rí kan tọ́rọ̀ yẹn ò bá mọ́ tí ọ̀rọ̀ ayé ìwà mímọ́ tí ò gbúdọ̀ jẹ́ lógún. Bẹ́ẹ̀ni. Ọmọ iléèwé, ọmọ ẹ̀kọ́ṣẹ́ wọ́n gbúdọ̀ ro ọjọ́ ọ̀la wọn kọ́ mọ̀ wípé àwọn ò gbúdọ̀ fòní ìwà òní ba ọ̀la jẹ́. Àwọn ọ̀nà wo wá ni ẹni tó fẹ́ gbé ìgbé ayé ìwà mímọ́ ẹ̀ bó ṣe lè kọ ibi tí ó ti lè má jẹ́ kí ibi kó farahàn nínú ayé òun? Ẹ jẹ́ ká wo Mátíù orí 5 ẹsẹ̀ 13 dé 14. Ẹ̀yin ni iyọ̀ ayé, ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni a ó fi mú un dùn? Kò ní láárí mọ́ bí kò ṣe pé a dàánù kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ ènìyàn. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé, ìlú tí a tẹ̀dó lórí òkè kò lè farasin. Bẹ́ẹ̀ ni a kì í tan fìtílà tán kí a sì fi sábẹ́ òṣùwọ̀n, bí kò ṣe lórí ọ̀pá fìtílà, a sì fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ lé ọ̀run lógo. Ẹ tún bá wo Róòmù orí 12. Ẹ jẹ́ ká sáré wo Róòmù orí 12 yẹn ẹsẹ̀ 1 àti 2 ká wá papọ̀. Nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Kí ẹ má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ padà láti di titun nínú èrò inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Àwọn ọ̀nà wo níbi tí tá a ti gbé yẹ̀wò, àwọn ọ̀nà wo ní pàtó la fi lè kọ ibi sílẹ̀ tá a fi lè lépa ìwà mímọ́? Èkíní òun ni pé gẹ́gẹ́ bí Ọlọ́run sọ, ẹ yára yín sọ́tọ̀ ká tẹ̀ takété ká rí gẹ́gẹ́ bí ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run. So a gbọ́dọ̀ takété, a dẹ̀ gbọ́dọ̀ pé láti bá ayé dọ́gba òun ni láti sọ ìgbàlà wa nù. A gbọ́dọ̀ mọ̀ pé ìbárẹ́ ayé yìí ìṣọ̀tá Ọlọ́run ni, nítorí náà a gbọ́dọ̀ yẹ ara wa kúrò pátápátá. Màmá wa níbi tá a kà kí ni ó tún gbọ́dọ̀ jẹ́ lépa wa o. Gẹ́gẹ́ bí bàbá wa ti sọ, àwa náà tún gbọ́dọ̀ múra láti sọ ara wa di àtúnbí nínú Kristi. A gbọ́dọ̀ máa ṣe ìfẹ́ Ọlọ́run, ká ya ara wa sọ́tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ká má darapọ̀ mọ́ ayé, ká má ṣe bí ayé ṣe ń ṣe nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara tàbí ìwàkuwà tó ń lọ lórílẹ̀‐èdè ayé nísìn. A gbọ́dọ̀ ya ara wa sọ́tọ̀ gédégédé.
peter tún kà yẹn tún wá sọ wípé a gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ ká sì jẹ́ iyọ̀ ká sì tàn bẹ́ẹ̀ gẹ́gẹ́. Àwọn nǹkan wọ̀nyí á lè ràn wá lọ́wọ́ láti kọ ìwà ibi sílẹ̀ ká sì lè tọpa ìgbé ayé ìwà mímọ́. Ní ìparí ìbéèrè tó wà níbí, wọ́n ní báwo ni a ṣe lè mú ọkàn wa mọ́ fún ìgbé ayé òdodo. Bóyá ká wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì níbẹ̀, Ìsíkẹ́lì orí 22 ẹsẹ̀ 21 àti Jòhánù orí 3 ẹsẹ̀ 3. Ìsíkẹ́lì orí 22. ṣùgbọ́n bí ènìyàn búburú yóò bá yí padà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti dá, tí ó sì pa gbogbo àṣẹ mi mọ́, tí ó sì ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ, yíyè ni yóò yè, òun kì yóò kú. Ọ̀rọ̀ Ọlọ́run pe àkíyèsí wa sí pé kí a yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa kí a lè yè. Yàní pé ìyípadà ọkàn ló lè mú kí èrò mímọ́ kó sọ jáde nínú ayé wa. Jòhánù orí 3 ẹsẹ̀ 3 ńkọ́? Jòhánù orí 3 ẹsẹ̀ 3 ó ń sọ fún wa pé lóòótọ́ lóòótọ́ Jésù dáhùn ó sì wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Ẹni pé a gbọ́dọ̀ di àtúnbí nínú Kristi káàdì ẹ̀dá tuntun kóhun àtijọ́ kó lè kọjá lọ. A ti rí wípé àrídájú ni ìwà mímọ́ àti jíjẹ́ ọmọlúwàbí ni ó ní ipa pàtàkì ni wọ́n kó nínú iṣẹ́ wa, nínú òwò wa láwùjọ tá a wà yìí. Nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ torí pé àwọn ìtọ́kasí méjèèjì dà pé a ti sọnù, a ti gbé wà mímọ́ yẹn, a ti gbé síbì kan bíi pé ó nira láti ṣe, a ti gbọ́mọlúwàbí, a ti gbé sínú páálí, a ti dà páálí bò ó torí pé gbogbo ìmọ̀tara ẹni nìkan àti oríṣiríṣi tó ti yí wọlé tí ò sì fẹ́ yọ àti àwọn tá a pọ̀ mọ́ ra wa lọ́mọ lẹ́yìn Kristi àtàwọn aláìgbàgbọ́ tí ò fẹ́ yọ ẹnikẹ́ni sílẹ̀ torí kí là á jẹ, torí kí là á mú. Bẹ́ẹ̀ sì sọ fún wa wípé láì bá sí ìwà mímọ́ o kò sẹ́ni tó rí ìjọba ọ̀run lọ o. Ó ní a sì ní láti kíyèsí ká mọ̀ wípé ìlépa wa ó ju ti ayé ìlọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Fún ìparí, wọ́n ní ṣájìnà sí ìfarahàn ìwà ibi nílé àti ibi iṣẹ́. Máa ṣe rere, má ṣe ṣeré tàbí fi ọwọ́ kan ohunkóhun tí ó lè sọ ọ́ di aláìmọ́. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run máa gbé nínú ayé rẹ gẹ́gẹ́ bí òfin. Ẹ jẹ́ mímọ́ torí èmi jẹ́ mímọ́. Jẹ́ àfojúsùn àti ìtọ́ni ayé wa nígbà gbogbo. Yẹn ni pé Ọlọ́run fún rẹ̀ tá a la ń tẹ̀lé, ó ní mímọ́ ni èmi. Àwa tá a sì ń tẹ̀lé a gbọ́dọ̀ jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, tí a bá fẹ́ kí ìyè ayérayé kó jẹ́ tiwa. Àdúrà mi ni wípé o ò ní ṣiṣẹ́, o ò ní ṣòwò, o ò sì ní dọ́wọ́lé ohun tí ó jẹ́ ó parí ìrìn àjò rẹ sọ́run àpáàdì. Kí ìgbé ayé wa mímọ́ kó tún lè máa sọ jáde nínú ayé wa. Fún àkọ́sórí wa, Róòmù, màmá wa ẹ bá wa kà, a ó máa kà tẹ̀lé yín. Róòmù orí 12 ẹsẹ̀ 1. Kí ẹ má sì da ara yín pọ̀ mọ́ ayé yìí. Má sì da ara yín pọ̀ mọ́ ayé yìí. Ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun. Ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun. Ní èrò inú yín. Ní èrò inú yín. Kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run. Kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run. Tí ó dára. Tí ó dára. Tí ó sì ṣe ìtẹ́wọ́gbà. Tí ó sì ṣe ìtẹ́wọ́gbà. Tí ó sì pé. Tí ó sì pé. Gbàládùra ìtẹ́wọ́gbà àti èyí tó dára. Bàbá jẹ́ kó jẹ́ ìpẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. A fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ màmá wa, Màmá Bámidélé, fún wíwá tẹ́ wá.
àgbàládùra pé òun yín ò ní dọ́bà o. àmín Jésù. a ó túbọ̀ máa rí yín bá. àmín. bákan náà ni adúpẹ́ lọ́wọ́ bàbá wa ọ̀nẹ́bù Samuel Ìṣọ̀lá Òjó àgbàládùra pé oore ọ̀fẹ́ Kristi a máa bí sí nínú ayé yín o. àmín Jésù. arákùnrin wa tí wọ́n ń gba ohùn wa sílẹ̀ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn náà okun àti agbára yóò túbọ̀ máa jẹ́ tiwọn. àmín Jésù. lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé tẹ́ bá fẹ́ béèrè tàbí olóhùn tẹ́ fẹ́ pe àkíyèsí sí ẹ̀rọ alátagbà wa 08147194733 ẹ jẹ́ kí a gbàdúrà. A dá gbogbo ògo padà sọ́dọ̀ yín fún èyí tí ẹ ti fi hàn wá pé ó ṣe pàtàkì fún wa láyè káàyè tá a lè wà iṣẹ́kíṣẹ́ tá a lè ṣe láti gbé ìgbé ayé ìwà mímọ́ ká sì fa èyí tí ń ṣe ti ọmọlúwàbí ká fi sí ìṣe. Jẹ́ àgbàládùra àwọn wọ̀nyí jẹ́ kí ẹ̀mí mọ́ yín jẹ́ kó ràn wá lọ́wọ́ láti lè ṣe. àmín Jésù. kí ìgbé ayé wa kó lè mú ògo dé bá yín. àmín. kí iṣẹ́ àti òwò tá ń ṣe kó lè mú ògo dé bá yín. àmín. ní ìkẹyìn pàápàá kí àwa náà ká lè fi ìjọba àárín ṣe èrè jẹ. àmín Jésù. ògo ni fún orúkọ ní hallelujah. ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín.